Ìbà Olódùmarè, ìbà Olódùmarè, ìbà Olódùmarè. Olódùmarè ọba kábíkábí onìkan gbémọ rẹ̀ níjà. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọba tí ń rẹ́dìí ránṣẹ́ tí fàyà tì. Olódùmarè o, alápá kábíkábí ìbà rẹ o. Lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmí, Olódùmarè ọba ló tún kù o. Mo kí àwọn tó Olódùmarè ọba gbélé ayé lé lọ́wọ́ tó ní kẹ́ ẹ máa na àwọn ọmọ aláìgbọràn nípa tiẹ̀. Olódùmarè ọba ló gbélé ayé lé yín lọ́wọ́. Abiyamọ ni wọ́n o, kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Agbémipá o, àwa gbé mi lọ sápá abìkan. Ìpókíà local government náà ni ìlú tá ń pè ní Ìhúnbọ. Mo ti bẹ̀rẹ̀ ètò lórí ìlú tá ń pè ní Ìhúnbọ, kìí ṣèní kìí ṣàná, ó ti tójọ́ mélòó kan. Ẹ dákun, àlàáfíà làwa ń fẹ́ o nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Mo sì lẹ́tọ̀ọ́ láti dá sọ́rọ̀ ọ̀hún bọ̀. Ìdí náà ni pé lákọ̀ọ́kọ́ Olódùmarè ọba ń lọ rán mi. Ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ ọ̀hún bọ̀, ìlú àwọn onílẹ̀ ni. Ìlú ìṣẹ̀ǹbáyé ni Ìhúnbọ, kìí ṣèlú ìgbàlódé. Ilẹ̀ Yorùbá ló sì wà. Ẹ̀kẹta ni pé àwọn lọ́balọ́ba wa ibi tó bá ń pè lórí àwa ò yí fẹ́ kí wọ́n fi bẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ lọ́baládé lóyè ló fa wàhálà tí ń bẹ nílùú Ìhúnbọ. ń ṣe ń rúgbó bọ̀ ní báyìí, wọ́n sì ní ń bọ̀ àwọn báyìí náà làádẹ́ẹ̀dẹ́. Ẹ dákun, ẹ mọ́jà dá wọn dé mọ́ nísìn. Ẹ já tètè fèsì ẹ̀ kọ́ mọ́ bà wá, torí bọ́ bá ilé dé tán tó bá jábọ́ sílẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ ní ó di rántonu, ó di wàhálà nù. A sì ní rí wàhálà láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ ọ̀hún bọ̀, ẹ dákun, ẹ má jò ó di wàhálà, ẹ má jò ó dèṣù, torí pé ọ̀rọ̀ ọ̀hún bọ̀ yìí mo sọ fún yín nínú àwọn ètò kan tí mo ṣe sẹ́yìn. Mo ní wọ́n kàn déédé wọlé wá ní ìjà. Wọ́n sì gbé arákùnrin kan tá à ń pè ní Adékànbí. Wọ́n sì déédé fi agbófinró ìdí ìrókò area command ní bẹ́ndì ìrókò báyìí. Àwọn agbófinró sì gbé wọn láti ibẹ̀, wọ́n gbé wọn lọ síbẹ̀. Nígbà tí wọ́n ó ṣe transfer wọn gbé wọn lọ sí ilé ẹjọ́ láàrin ọjọ́ méjì síra wọn ni. A máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ẹni yìí ti jáde lánàá. Ó sì náwó, ó nára owó iyebíye ló gbé jáde. Àmọ́ ṣé ẹ gbàgbé pé ẹni tí wọ́n gbé yìí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni. Kìí ṣèjà ara ẹ̀ ní ń jà fún, kìí ṣèjà ara ẹ̀ ní ń gbé o. ń gbèjà àwọn ọmọ ìlú ẹ̀ ní ìlú Ìhúnbọ. Ṣé ẹ gbàgbé pé mo sọ díẹ̀ nínú ìtàn Ìhúnbọ kó tó di pé mo dá ṣètò yìí. Bẹ́ẹ̀mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọba bẹ̀rẹ̀ ètò kan lórí ọ̀rọ̀ ìlú, wọn kọ́kọ́ ṣèwádìí, wọn fi mú fínlẹ̀ tí wọn ò sì lè fi mú fín pàǹtí láíláí. Wọn mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú ọ̀hún. Àwọn wo gangan ni wọ́n tẹ̀lú ọ̀hún dó? Àwọn nǹkan àṣà àti ìṣe wo gangan ni wọ́n ń ṣe nínú ìlú ọ̀hún? Láàfin mọ tí ń fa wàhálà àti ìdààmú sínú ìlú tá a fẹ́ ṣètò lórí ẹ̀. Ṣé ẹ sì gbàgbé mo sọ̀rọ̀ nípa àwọn ìtàn tó gbé wọn ró, báwọn baba ńlá baba wọn ṣe wá láti Ọ̀yọ́ tí wọ́n fi tẹ̀dó síbi tí wọ́n tẹ̀dó sí. Ìtumọ̀ Ìhúnbọ gangan, ṣe mọ̀ pé èdè Ànàgó ni wọ́n pè ní Ìhúnbọ. Mo sọ pé Ọ̀yọ́ ni èdè Ìhúnbọ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n ti tẹ̀dó sí Ànàgó, Ànàgó ni wọ́n fi pè é. Ìhúnbọ ohun ẹbọ ni, ohun ẹbọ ní èdè Ọ̀yọ́, Ìhúnbọ ni ní èdè Ànàgó. Ìlú yìí sì jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé. Ẹ dákun, kí ló wá dé ńgbà tí wọ́n jọba tí wọ́n jẹ gbẹ̀yìn yìí tó fi jẹ́ pé kábíyèsí ò lè jókòó sáàfin? Àwọn wo gangan ni wọ́n dáná sun ààfin kábíyèsí? Èmi àdìtú Olódùmarè mo débẹ̀ mo rí. Unknown uniform men ni wọ́n dáná sun ààfin. Èmi ò mọ̀ wọ́n o, n ò sí ń bẹ̀ o. Àmọ́ gẹ́gẹ́ bí ìtàn abẹ̀ tá a gbọ́, wọ́n dáná sun ààfin. Kí nìdí tí wọ́n fi dáná sun ààfin? Àwa yìí ti ṣiṣẹ́ ìwádìí débẹ̀. Kí ló dé tí kábíyèsí ò lè tún ààfin ṣe kó jókòó sáàfin? Pẹ̀lú àwọn nǹkan tá a wá gbọ́ lóríṣiríṣi táwọn ọmọ ìlú ńlá mẹ́ǹtì. Ṣé ẹ mọ̀ pé nínú ìlú tẹ́kù ò bá ké bí eku, tẹ́yẹ ò ké bí ẹyẹ, tọ́mọ èèyàn ò fọ̀n bí ọmọ èèyàn.
kábíyèsí gangan ọba aládé tí ń bẹ nínú ìlú yìí gangan ló yẹ kó jáde síta pé ẹ dákun ẹ bá ń padé fálà, ìlú ti ń dàrú. Kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò sì bàjẹ́ láyé Arẹ̀sà, kódà kò bàjẹ́ láyé Ọ̀ràngún Àga. Kí ló dé tó jẹ́ pásìkò tèmi nìlú wá fẹ́ dàrú? Bí kábíyèsí bá sì ti pè wọ́n báyìí, wọ́n ó pe onífá, ọ̀hún olóyè ó jókòó sáàfin báyìí. Kábíyèsí náà wà lórí àpèrè. Adífálà ní ọ̀wá dífá, ìwọ̀njàn iwájú ọpọ́n ọgbọ́ o, ẹ̀yìn ọpọ́n ọgbọ́, olùmúlọ̀tún ọlọ́kàn lósì, àárín ọpọ́n ìta ọ̀run. Mọ́ fu ibi péré, mọ́ fi re pebe, mọ́ fòlòlò fọhùn. Bọ́ bá ti rí báyìí, ọ̀yà làhàn mí ní bàtáké lódù Ifẹ̀ ìwọ̀njàn. Bọ́ bá ti gbé janlẹ̀ báyìí, Ifá ó sì fọ, yóò fọhùn. Torí aráyé róde, aráyé rọ̀run ni là ń pè ní Ifá. Bọ́ bá ti fọhùn, yóò sì sọ ohun ẹbọ ohun ètùtù fún kábíyèsí, wọn ó sì ṣe. Àmọ́ kí ló dé tírú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí? Kí ló dé tẹ́ ẹ̀ ṣerú eléyìí nínú ìlú Òhunbọ tí ìlú Òhunbọ fi wá ń dàrú gbùdùgbùdù? Ṣùgbọ́n dípò èyí ní tá a tún gbọ́ ni pé kábíyèsí Òhunbọ ní tá wàá gbọ́ ni o, ní tá a bá ti gbọ́ ńlá sọ síta. Kábíyèsí ni wọ́n ó wá dìfẹ́ǹdì ara wọn pé ò rí bẹ́ẹ̀, yóò sì lọ́nà tí kábíyèsí ó gbà láti dìfẹ́ǹdì ara wọn. Ọba Sunday Adéṣíyàn tìlú Òhunbọ, mo ti ń pè yín ó ti tójọ́ mélòó kan. Bẹ́ẹ̀ bá wo ètò mi, àwọn èèyàn yín ó wò ó, wọn ó sì jábọ̀ ẹ̀ fún yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹnu ti ń kùn yín kábíyèsí Ọba Sunday Adéṣíyàn. Mo nígbàgbọ́ pé bí ọba ìtójọ́ méjì síjọ́ mẹ́ta kan, newspaper ó ti máa gbé ọ̀rọ̀ yín kiri. Wọ́n tiẹ̀ ti ń pín ni. Torí mi àdìtú Olódùmarè, mo ti ń fẹ́ ọ̀rọ̀ Òhunbọ lójú, wọ́n sì fẹ́ lójú débi tó yẹ kí n fẹ́ dé. Ọba Sunday Adéṣíyàn, kókọ yín ọmọ sì bàjẹ́ náà sì ni o, torí ẹ nílò láti dìfẹ́ǹdì ara yín. Nígbà tí wọ́n sọ pé yín gangan lẹ̀ ń gbalẹ̀ lọ́wọ́ àwọn èèyàn, tẹ́ ẹ sì ń ta ilẹ̀ ọ̀hún fẹ́ lòmíì, ẹ sì ń ṣe tọba làṣẹ kábíyèsí, ẹ sì ń gbé ẹsẹ̀, ẹ sì ń gbé lélẹ̀ onílẹ̀. Ilẹ̀ ọmọ ìlú tẹ̀ ń jẹ kábíyèsí lé lórí. Ẹ̀sùn tí wọ́n fi kàn yín nù. Àmẹ́yìn ò dìfẹ́ǹdì ara yín. Dípò eléyìí, àwọn tó fẹ̀sùn kàn yín gangan tó yẹ kẹ́ ẹ fọ̀pá àṣẹ gbé wá sáàfin, kẹ́ ẹ yanjú ẹ̀ bó ti yẹ kẹ́ ẹ yanjú ẹ̀. Àwọn yóò gan lẹ wá lọ́ọ́rẹ́ fi àwọn agbófinró gbé nílé. Ẹ wá gbé ẹni ẹlẹ́ni tó jẹ́ pé ń wojú Olódùmarè ni, ń jà fẹ́tọ̀ àwọn èèyàn ẹ̀ ni. Ẹ wá lọ rèé gbé, ẹ mọye tó ná kó tó jáde kúrò níbi tẹ́ ẹ gbé lọ. Kábíyèsí, ṣé bí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ni? Bọ́ bá wá rí báyìí, èmi ò rò pé léyìí bójúmu. Gẹ́gẹ́ bí ọba ìlú, mo máa ń sọ wọ́n ní oníjogbo ní sìnlú, kìí ṣèlú ní ṣe oníjogbo. Nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ó wà nù nǹkan àwọn àṣà wa àti ìṣe wa àti wá gan, wípé ẹni tí ó bá jọba yóò jẹ́ ẹni tó jẹ́ pé yóò fi gbogbo ní tí bá ń ṣe lẹ̀ pátápátá. Ọ̀rọ̀ ìlú ni ó mọ mú lọ́kàn àyà, ìlú ni ó jẹ́ lógún. Bẹ́ẹ̀ ni o, ọ ní ó mọ sáré sókè sáré sódò nínú ìlú. Ṣé ẹ gbàgbé oríṣiríṣi ọba ló ti jẹ ní ìlú Òhunbọ? Ó ṣe wá dórí tiyín tẹ wá fẹ́ sọ ìlú Òhunbọ di ìlú ìgbàlódé. Ẹ fẹ́ sọ̀lú ṣẹ̀ǹbáyé dìlú ìgbàlódé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ látorí tiyín Ọba Sunday Adéṣíyàn? Wọ́n ní ẹ máa ń gbalẹ̀ onílẹ̀. Wọ́n dákọ̀ àwọn agbófinró kan náà, àwọn ọlọ́pàá. Ẹnìkan ò tí ì rìtáyà, ó sì ń bẹ ń ṣáfíìsì. Ẹnìkan ti rìtáyà, méjì ni wọ́n. Wọ́n lọ́ba ní ba lórí ohun gbogbo. Èmi ò tí ì gbà pé bí wọ́n ṣe sọ ló ṣe rí kábíyèsí. Àmọ́ èmi fẹ́ kẹ́ wá nǹkan kan ṣe nígbà tẹ́ni yìí ti dé. Gẹ́gẹ́ bí ọba aládé tó fẹ́ kí ìlú ẹ̀ kó tùbà kó tùṣẹ́, tó fẹ́ kí ìlú ó rójú kí ìlú ó ráyè mọ́ òun lórí. Bí wọ́n ṣe sọ, tí wọ́n fún èmi ní ọ̀pọ̀lọpọ̀ àwòrán àtọ̀pọ̀lọpọ̀ fọ́nrán. N ò tí ì fẹ́ fi àwòrán àwọn nǹkan kan síta nítorí pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Ó yẹ ká tọ́ ni dáadáa. Àwọn tí wọ́n pera wọn lágbófinró tí wọ́n ń bá yín ṣiṣẹ́ bá a ṣe gbọ́,
àtàwọn tó ti rìtáyà àtàwọn tí ò tí rìtáyà, wọn ò tí ì fẹ́ forúkọ kankan síta àti àwòrán. Mo fẹ́ kó jẹ́ pé àtọ̀dọ̀ yín ni ó ti wá kábíyèsí, torí pé bí ọba ìtójọ́ mélòó kan èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀, newspaper ó ti máa gbé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ìlú Òrúnbọ̀. Wọn ó sì máa kà nínú àwọn ìwé ìròyìn, kókó ìwé ìròyìn lẹ́ẹ̀ tí máa gbọ́, wọn ó sì máa yànnàná ẹ̀. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀. Àmọ́ ó yẹ ká kọ́kọ́ ṣe bó ti yẹ ká ṣe o, kó lè bá rí bó ti yẹ kó rí. Kábíyèsí Òrúnbọ̀ ṣe bẹ́ẹ̀ jọba ni. Ẹ̀yin tẹ́ jọba ẹ̀ ní fẹ́ kí ìlú yín ó dàrú. Bí wọ́n bá tiẹ̀ ń sọ̀rọ̀ kan nípa yín kábíyèsí, ọba Sunday Adéṣíyàn, tí wọ́n bá ń sọ pé kábíyèsí ń gbalẹ̀ lọ́wọ́ ọmọ ìlú Ìtà, ó yẹ kẹ́yìn ó jáde ni. Bí wọ́n sọ pé ẹ̀ ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́ọ̀gì àwọn gídígàn kó, tí wọ́n lọ rèé bá wọn nugbó pé kílẹ̀ ń ṣe ń bẹ̀ wọn, ọba ti gbẹ́sẹ̀ lélẹ̀ yín, ó yẹ jáde kó ń bẹ̀. Wọ́n sì ṣe fọ́nrán náà tá a sì rọ́pọ̀lọpọ̀ fídíò àwọn tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn, tí è ṣe èèyàn kìíní, tí è ṣe kejì, tí è ṣe kẹta, tí è ṣe kẹrin, wọ́n pọ̀ lọ bìbá lóríṣiríṣi. Kábíyèsí, wọ́n náà ti di talẹ̀talẹ̀, ajagun-gbalẹ̀ nílùú Òrúnbọ̀, tí è ṣe ìṣẹ̀lẹ̀ tiyín, tẹ́ sì ń gbẹ́sẹ̀ lé àwọn ọmọ ìlú Òrúnbọ̀. Ẹlòmíín wà tó jẹ́ pé generation wọn kẹrin ni wọ́n ní ilẹ̀ ọ̀hún, tó jẹ́ pé àwọn ogún wọn nìkan, ogún kan oṣù tí wọ́n ní fún àwọn àrọ́mọdọ́mọ wọn nu, wọn ò wá ní àǹfààní sí, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọba aládé ni yín o, adé ìṣẹ̀ǹbáyé ní bẹ ní Òrúnbọ̀ kábíyèsí. Ẹ bá wá nǹkan kan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Adé kan ń bí kábíyèsí, ó yẹ kẹ́ compensate ẹ̀. Mo sọ́rí láti sọ. Ẹ̀yin lẹ gbé, ẹ sì mọ iye owó tẹ́ni èyí ti ná. Kábíyèsí, bí wọ́n bá pa yín fà, ìlú ló bá yín fà ọ̀hún. Ẹ má farare kọjá láàrin ìlú. Ẹ má di kábíyèsí oníyẹ̀yẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá kọjá láàrin ìlú, àwọn ọ̀dọ́ ò mọ ilẹ̀ kò mọ yín ni, torí ó ṣeé ṣe kó padà rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tèmi, mo nà ń pàpà ni. Ẹni bá ti ta bá kábíyèsí, n ò ní pẹ́ lórí ọ̀rọ̀ mi. Mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe ni, kẹ́ ẹ ṣàtúnṣe. Ẹ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe, kínú àwọn ọmọ ìlú ó lè dùn sí yín. Mo ń lọ, mo tún ń padà bọ̀ o. Mo ń lọ, mo tún ń padà bọ̀ ni. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ìgbàkígbà tó bá wù mí mo lè jáde o, torí Olódùmarè ọba ló pè mí, ló rán mi níṣẹ́. Àìsí bẹ̀rù ẹni tá a jẹ́ṣẹ́ fún, torí pé Olódùmarè ọba pe ni ó rán ní níṣẹ́. Èèyàn náà tún wá pe ni ó tún wá rán ní níṣẹ́. Dákun títa la fẹ́ gbọ́ o. Wọn ò sì lè ṣe kí n má fi tó Olódùmarè ọba ṣe. Lẹ́yìn Olódùmarè kò ṣẹlòmíì o. Olódùmarè ọba náà ló tún kú o. Ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi, lórí ọ̀rọ̀ Òrúnbọ̀ mo ṣe ń padà bọ̀ o, nítorí pé a ti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó ti gba ẹni wálẹ̀, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Adékànbí. Mo pàdé wọn náà ní social media pé nìyí ń jàfẹ́tọ̀ọ́ ọmọ ìlú ẹ̀. Kí ló wá dé tẹ ní kó mórí wá kẹ́ ẹ gé? Ẹ má jẹ́ ń tàn yín, ẹ má dàlú Òrúnbọ̀ rú kábíyèsí. Ẹ má fúnrara yín da ìlú tẹ̀ ń ṣe adarí lé lórí. Ẹ má fúnrara yín dàrú, ẹ má gbòókọ̀. Ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ gbápo tí yín kẹ́ lọ rèé máa ṣe ń tẹ̀ ń ṣe o. Láṣẹ Èdùmàrè, ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀dílẹ̀ lérí. Àní rógun nílùú Òrúnbọ̀ o. Èmi ń lọ, mo tún ń padà bọ̀. Ẹ ń bá sọ pé kí n lọ kí n má bọ̀, wọn ò wá dé. Wọn ò ní dé bónítọ̀ ọ̀hún ni láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́ o.